èébú dọlá o, èébú dayọ̀, èébú dijó. Tá a bá wí pé ẹ má dákẹ́, ẹ máa wí lọ. Alẹ́ èébú ti dọlá, ó ti dayọ̀, ó ti dòge. So àṣé ijó ń bẹ lẹ́sẹ̀ ayọ̀rọ̀, ẹnìkan ayọ̀rọ̀ ẹsẹ̀ ni ò ní. Arọ tí bàbá yìí wá ní ẹsẹ̀, ó nídìí. Pìtìpìtì ayé ti bá àwọn agbésùmọ̀mí nílùú Kwara, pàápàá jùlọ láti ìlú baba ńlá Odi àti gbogbo àwọn ìlú tó wà ń bẹ báyìí. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, pìtìpìtì ayé ti bá wọn. Torí wípé Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, ó ti ṣe bẹbẹ. Ó ní kí wọ́n sọ pé k'Olóyè Sunday Adéyẹmọ kọ́kọ́ jókòó náà, òun ṣetán àti lọ. Gani Adams forí lé Kwara. Lálà ń lù lọ́wọ́lọ́wọ́ báyìí, àkótópónfò. Ẹ gbọ́ gbogbo ẹ̀ lórí ètò, ẹ farabalẹ̀, ẹ wá wo fídíò ẹ̀. Ẹni àná mo fi sọ yìí pé èébú ti di ọlá. Ọ̀rọ̀ ariwo tá à ń pa nípa ọ̀rọ̀ Ìbà Gani Adams Kakanfò wípé tó bàbá ẹ̀ẹ́dẹ̀ jókòó ẹ sì ń wò wá. Lóòótọ́ àwọn olóyìnbó ní wọ́n ní tí ọba sí ìpèníjà nínú òwò kì í sábà tà nígbà míì. Bẹ́ẹ̀ ni competitions, ọ̀rẹ́ àbí competition láàrin àwọn àti Olóyè Sunday Adéyẹmọ ó ti ń so èso rere báyìí. Ìbà Gani Adams ti forí lé Kwara. Gbogbo èèyàn wá wò ó, àmọ́ nǹkan kan yàtọ̀ sí nǹkan kan. Nǹkan kan yàtọ̀ sí nǹkan kan. Torí wípé nínú ìrìn àjò yìí ìjà wáyé láàrin àwọn ọba. Kí ni gbólóhùn tí bàbá yìí fi ránṣẹ́ sí wọn? Báwo ló ṣe jẹ́? Kí làwọn dá padà? Gbogbo ẹ̀ ni mo kó wá bí bàbá ìṣùwà tí máa gbé yín débẹ̀ lọ́kọ̀ọ̀kan ní nígbà yín lásìkò. Àmọ́ kẹ́ ẹ tó lọ, ẹ kọ́kọ́ gbọ́ ohun tí àwọn Fúlàní ṣe mọ̀ yìí pé olóòótọ́ ìlú òun ni kàlú. Àwọn Fúlàní wọ́n ní kí Olóyè Sunday Adéyẹmọ kó jẹ́ kó rí òun ọ̀sẹ́ẹ̀tì. Ẹ̀yin náà ṣe hà tó ọ̀rọ̀ lẹ́gbọ́n pé kó jẹ́ kó rí òun ọ̀sẹ́ẹ̀tì. Mo wá sọ pé bá a bá ní ẹran olúwo ní ọkàn yẹn pa, ṣé ó mọ̀ràn ẹ̀gbin ni? Àti wípé bí àńlá bá gbé ní ṣẹlẹ̀ kéékèèké rádaràda ọmọ àgbòrí èèyàn. Ẹ bá mi fohùn sí fídíò yìí nínú ilé. Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí ọmọ karambà ní Fúlàní yìí tó sọ. Kẹ́ ẹ wá tó kí n tún gbé yín lọ sọ́dọ̀ Ìbà Gani Adams. Òun rèé méjèèjì mọ́tò pọ̀ ẹ̀ṣọ́ mẹ́. Gbogbo yẹn wá ń káyà sókè. Ìgbòho Òòṣà ti dé o, Sunday kinní kan ti dé o, Sunday Igba ti dé o. You are welcome. Káàbọ̀ sí Nàìjíríà, à ń kí ẹ. But tèmi mọ̀ pé ẹni tí Ọlọ́run ọba bá pa èèyàn ò lè pa. Mo lè fi gbogbo nǹkan búra pé ẹni tí Ọlọ́run ọba bá ṣetán láti gbẹ̀mí ẹ̀, wọn ò tí ì bí babaláku anybody tó lè pa. Ìgbà tí wọ́n á lọ bá Sẹ́ríkì Gàgànlé tí wọ́n fẹ́ pa, ìgbà tí Ọlọ́run ọba sọ pé ọjọ́ pé ò tí ì pè, ṣé wọ́n á rí i pa? Bàbá sì ń sẹ̀mí dì sí yìí. So kí ló wá ń ṣe gbogbo yín? Ntẹ́mi sọ ni pé ká ní pé bandit ló fẹ́ máa bàjà lóòótọ́ bandit, àwọn kidnapper tí ò jẹ́ káwọn èèyàn ò ní sinmi. Bí wọ́n ṣe ń da Yorùbá láàmú ni wọ́n ń da Fúlàní láàmú. Gbogbo wa ni wọ́n ń da láàmú, kì í ṣe ẹnìkan ni ó ń jìyà lórí kinní yìí. Kódà kan tó bá jẹ́ pé orí Sunday Igboho fúnra ẹ̀ ká ní pé ó set ni, ó yẹ gbogbo àwọn Fúlàní ló yẹ kájọ pawọ́pọ̀ kájọ ṣiṣẹ́ yìí. Wọ́n wá ń pa gbogbo yẹn wá ń káyà sókè. Igboho Òòṣà ti dé o.
3 million, 5 million. Ẹ káàbọ̀ padà, ààrẹ ọlọ́run má jẹ́ n ṣàárẹ̀ ọ̀nà kakanfò, ààrẹ kakanfò. Ẹ̀jẹ̀ ìjà ilé yọrọ lọ́nà ká tó fàbọ̀ fẹ́ díẹ̀. Ọ̀rẹ́ wa ọmọ Fúlàní Sọ́ọ́líù ẹlẹ́nu gbọ̀rọ̀. Ibi tọ́rọ̀ yìí ń lọ yìí, fíìmù tẹ́ ẹ̀ ní wò tán ni, pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe rò pé ẹ mọ̀rọ̀ sọ yìí. Ṣé olóyè ló ní kọjá kórí ẹ̀sẹ̀tì? Kò sí wàhálà, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè ara. Ìsìn ọ̀rọ̀ ẹ̀ ń bọ̀. Sọ́ọ́líù Sẹ́ríkì Gàngàn tó jẹ́ bàbá yín kò rí fíìmù ọ̀hún wò tán, torí pé ewé ọdán tó gbọ́n tó dán ewúrẹ́ padà fi jẹ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀yìn bẹ́ẹ̀ lápá tiẹ̀. Ààrẹ Kakanfò bàbá, ẹ kú ọgbọ́n, ẹ kú òye, ẹ kú ohun. Ó ṣe jẹ́ tó jẹ́ pé tí olóyè Sunday bá ti dé tàbí tó bá ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀bùn ọmọ Yorùbá, nígbà náà lára máa tó ń ya yín sá. Nígbà tó wà lẹ́yìn odi tó jẹ́ pé ohun lásán ló fi ń ránṣẹ́, ẹ̀yin bí sí Nàìjíríà, ìjọba ò lé yín, àwọn ọba ò sọ pé ẹ ṣe rìn, ṣùgbọ́n ẹ̀ ń lọ ṣọdún olókun, ọdún ní alájẹ, àṣà ilẹ̀ Yorùbá lẹ̀ ń gbéga. Àwa ọmọ Yorùbá sì ti gbà fún yín pé tó Kakanfò ti rán yìí, agbáṣà Yorùbá ga ni wọ́n. Kakanfò tó gbẹ́sẹ̀ tẹ́lẹ̀, òun MKO Abíọ́lá, Kakanfò ká máa lọ káàkiri, ká ṣòṣèlú, ká máa kówó jáde, ká sì máa fẹ́yàwó oríṣiríṣi. Kakanfò tí wọ́n nìyẹn. Kakanfò tí yín lóòótọ́ gbogbo ayé ìgbà tí wọ́n Fúlàní ò jíyàn gbé, kò sí ajínigbé. Nígbà tásìkò ajínigbé tí wọ́n gbé ìran Yorùbá dé báyìí, tó sì jẹ́ Kakanfò tí yín ni wọ́n bá pàdé. Àwọn bàbá tó sì fi yín sípò yìí, wọ́n ti wò pé alágbára ni yín, ẹ lè jagun yìí. Torí gẹ́gẹ́ bá a ṣe gbọ́, ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n fẹ́ fún ní Kakanfò yìí kí wọ́n tó pàpà wá wò pé ẹ má kàn jà fún èèyàn kan lásán, ẹ jà fún ẹni tó mọ ìtọ̀sẹ̀ àti àgbà ṣe pawọ́dà nílẹ̀ Yorùbá tó fi kàn yín sá. Now ẹlẹ́ẹ̀níbọn ṣùgbọ́n ẹni ohun tó jù bọ́n lọ. Ẹ ti fẹ́ sọ̀rọ̀ Kwara sí Èkìtì, Oǹdó, ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan tó jù bọ́n lọ tẹ́ ẹ ní ìyẹn, níbo ló wà sá? Ẹ gbọ́ sá, àwọn nǹkan tó ju ìbọn lọ tẹ́ ẹ ní, níbo lẹ fi sí? Ẹ kó wọn ta kó jáde. Àbágàní ìgbàgbọ́ ìgbé kọ̀rọ̀ gbégbàgbọ́ ẹja, ohun tẹ́ gbàgbọ́ nù ẹ kó síta, ẹ jù síta, ẹ jẹ́ káyé ó rí, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé jagunjagun lẹ̀ Yorùbá nìyí. Kò dìgbà tẹ́ ẹ bá fi olóyè Sunday kọ́bọ́dì, tẹ́ ẹ fi ń pa cruise, tẹ́ ẹ fi ń káàsì cruise, tẹ́ ẹ fi ń rò pé nígbà ọba tó sọ̀rọ̀ náà lẹ́ẹ̀ tó sọ̀rọ̀. Wọ́n ló mú èèyàn 50,000 wá, ó lóun máa ní more than 500,000. Ẹ̀yin lẹ́yìn lè rí 3 million. Kí ni dé tẹ́ ẹ lọ bá wọn tẹ́lẹ̀? Ẹlẹ́ẹ̀kọ́ lẹ́tà wọn gbà, wọn ò reply yín, yóò nídìí. Ẹ ṣe padà lọ bá wọn, wọ́n náà wọ́n. Kò sẹ́ni tẹ́ ẹ lè wọlé tọ̀ yàtọ̀ s'Aláàfin Ọ̀yọ́ tó fi yín jẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Ṣùgbọ́n àwọn ọba yòókù, ẹ lè rí wọn lójúkorojú tẹ́jọ jókòó sọ̀rọ̀. Kí ń dé tẹ́ ẹ lọ bá wọn lọ́kọ̀ọ̀kan? Kí ló ṣẹlẹ̀ báyìí? Tàbí kẹ́ẹ̀tì ẹ̀ máa jáde bí olóyè ṣe ń jáde,
ìpè tó ẹ̀yin ọmọ mi o ọ̀yá o ẹ̀rà kankan máa gbọ́ yàtọ̀ sí aṣá máa ń gbọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ń lọ bolókun bọ́ lọ́sà bọ́ ajé òun òòṣà kankan tá a tẹ gbúrò ẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ kó wọn jáde àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín pé tó ìran bàbá wa àṣà àti ìṣe wa òun lẹ̀ ń gbé lárugẹ èmi ò bá wọn bú yín lórí yẹn bẹ́ẹ̀ ni torí ní ipa tí àwọn alálẹ̀ yẹn náà ń kó bẹ́ẹ̀ ṣe ń fún wọn ní nǹkan tí wọ́n ń jẹ. Now nígbà tí ọ̀rọ̀ ètò ààbò dé báyìí ó ṣe jẹ́ pé Sunday ní competitors yín ẹ̀ńtẹ̀lẹ̀ bá fi gbága láàrin ìlú ìjọ tó bá lóun fẹ́ gbẹ́sẹ̀ kan lè máa bá a gbé ìgbà yẹn lẹ́yìn náà sọ pé ẹ fẹ́ gbé gbèsè tí ó kù díẹ̀ káàtó ẹ jẹ́ kí ìran Yorùbá ó láǹfààní àti délẹ̀ mọ̀ṣẹ̀wà orílẹ̀-èdè Yorùbá kíákíá ohun tá à ń wá ń retí ó ju ohun tí ju bí ẹ̀yin ṣe ń rò lọ ẹ jẹ́ kó orílẹ̀-èdè wa tẹ̀ wá lọ́wọ́ ká sì délẹ̀ àṣeyọrí wa ibùdó àṣeyọrí wa jẹ wá lógún kò sí ohun tá a fẹ́ gbà níbi pé ká máa ṣe competition tí ò lórí lọ́wọ́ tí ò sì ní kókó tí ò nídìí ṣe mo dúpẹ́ gbogbo ọmọ Yorùbá ẹ bá ń farabalẹ̀ ní ètò yìí ẹ wo orú àrà tí Ìbà Gani Adams tó tún dá nírú àsìkò yìí ṣe àsìkò ìjà kì í ṣe àsìkò competition kì í ṣe àsìkò èmi jọ èmi ò jọ èmi mo lọ́mọ ogun wọ òní ẹgbẹ́ síta ẹni bá lágbára nù yín ẹjẹ́ á mọ̀ ìpè lágbájá lọ síbí yìí àràbá yìí lọ dá pẹ̀lú ẹ̀rí nígbà yẹn láàtò máa lágbára àtúnpàdé.